pásítọ̀ kan bẹ ní sọ pé sọ Bukhari àti Muslim ní ńlá láti lọ́jọ́ mẹ́ta yìí kírísẹ́n lọkùnrin wọn pásítọ̀ ni ọgẹ́ẹ̀tì wa púpọ̀ lọ́ba ti wá sọ wọ́n máa jáde mú ya ẹ kàn ń jáde ní sọ Bukhari àti Muslim wọ́n ti translate ẹ̀ gbogbo ti fún tẹ̀dọ̀ tí ń bẹ pátá ń bẹ lọ́dọ̀ àwọn pásítọ̀ nísìn gbogbo ẹ̀ ni wọ́n ti mọ̀ kọ́dà àwọn máa já àfáà mi lọ wọ́n máa kó tiẹ̀ fún yín lọ́kọ̀ọ̀kan ni gbogbo tí wọ́n fi tánìṣì ànábì nú ẹ̀ gbogbo ẹ̀ làwọn pásítọ̀ yẹn àwọn kírísẹ́nì yẹn ti yọ táwọn náà tí wọ́n fi ń ṣe ẹ̀rí against the Islam tó jẹ́ pé lóòótọ́ ní bẹ́ẹ̀ bí sọ Bukhari àti Muslim àdẹ̀ni bàbá mudiru díẹ̀ ní ẹyọ kù ń bẹ̀ ẹlẹ́ẹ̀ni yọ kù ń bẹ̀ òun ló ti dọ́wọ́ àwọn kìrìsìtẹ́nì hùn òun náà ni wọ́n wá ń lò against wa nísìn gbogbo àwọn okọ tí ọ̀dà tí wọ́n lẹ̀ máa nábì la níbi sọ ìwù Bukhari àti sọ ìwù mùsùlùmí gbogbo ẹ̀ ti dọ́wọ́ wọn máa kà fún ilé ìbò nísìn ni yóò wà lọ pé adiskini kan pásọ stifansini kan yóò kó tiẹ̀ fún yín kí wọ́n náà bá gbádùn ìṣẹ̀ lọ́wọ́ ó rí pé ní tí wíwú náà ní bẹ́ẹ̀ kò ṣeé yí padà àṣírí ẹ̀ ti tú àṣírí sọ Buhari ti tú àṣírí sọ mùsùlùmí ti tú gbogbo kàńdá tí ń bẹ́ẹ̀ àti ìbàjẹ́ tí ń bẹ́ẹ̀ fà nábì gbogbo ẹ̀ ń bẹ lọ́wọ́ wọn. tí kristian kan bá wá jáde ní ìsìn tó lé ànábì ló kọ̀ọ̀kan tó pè ló kọ̀ọ̀kan ẹ̀ ń sọ wà ní wọ́n bú ànábì àwọn òbú ànábì yìí wọ́n èébú yàn pé yẹn kàkọ́lẹ̀ àkọ́lẹ̀ yín lọ́ka sọ Buhari sọ mùsùlùmí wọ́n ní jẹ́ sọ Buhari jẹ́ sọ mùsùlùmí àwọn tí àwọn àdìsí tí ọ̀dà náà lọ́pọ̀ jù mẹ́ àkàrà àwọn kọ̀ọ̀kan táwọn da tán lálàáfíà ìtọ́ bá lálàáfíà máa lò àmọ́ kí wọ́n yọ kó ń bẹ̀ kún tún tẹ̀ ara wọn ò lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti lè ṣe bẹ́ẹ̀ gbogbo ebú tó bá bú ànábì ẹ̀ má jẹ́ ẹ̀ fara mọ́ tọ́ra yìí lẹ kọ ebú kalẹ̀ fọ́gà yín báwo ni a ṣe é ké ebú kalẹ̀ fọ́gà ẹ̀ kọ́dà ọmọ akéwu eléri ire ọmọ akéwu gan abẹ́léri ire ọmọ ẹ̀yìn tó bá rí nǹkan kan nínú ìdọ̀tí àbí kàńdá inú ẹrù ọ̀gá rẹ̀ inú yàrá yóò ra yọ ni pélé yóò bú ọ̀gá mi wọ́n wá pa mọ́lẹ̀ wọ́n bò mọ́lẹ̀ wọ́n wá gbé ìtọ́ da jáde ọmọ kéwúre nù ká tó wá pé Imam Bukhari a lè sọ wípé Imam Bukhari ó fẹ́ràn ànábì a lè sọ pé Imam Muslim ó fẹ́ràn ànábì a lè sọ bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ aláìfi. àgbà àwọn lòun lọkọ ìbáwọn lòun lọkọ àbá mudiru sí pé kí n sọ òun lọkọ àwọn sì lòun lọkọ wọ́n bá jẹ́ òun lọkọ ajẹ́ pé ní tí Buhari sí ọ̀dà lọ́yà ká bá kọ́ sí lẹ́nu ni ẹni wọ́n kọ́ sí Buhari lẹ́nu wọ́n bá dàlù kíámà Buhari ò ní bàrà lórí ẹ̀ já ìmọ̀ ń parẹ̀ ọ̀tọ̀ làdí ìsìnmọ́ gba o ọ̀tọ̀ lè tó òun fi kún mọ́ bí wọ́n ti ṣe o tó kọ́lọ̀ nǹkan wọlá nẹ́bí Muhammad kó jẹ́ àrí bàbá lágége pẹ́. sẹ́rẹ́ yìí tẹ̀ ń wo fídíò yìí ẹ máa sọ wípé Jesus has won the battle Jésù ti ṣẹ́ ogun ó ti ṣẹ́gun lọ́nà wo nígbà tá a ṣe bẹ̀rẹ̀ program yìí tó jẹ́ pé bóyá suno.com àbí online láti máa mú reference jáde àbí PDF àwọn mùsùlùmí máa sọ wípé irọ́ ni à ń parọ́ ni ìwé àwọn sọ bẹ́ẹ̀ from there a request pa fẹ́ ràwé kò sí ebú tí wọ́n bú mi tán ṣẹ́rí kéèyàn wà fún.